They give you message to give transport up to the any testimony. To give transport for testimony. Come out. You want to give that come out. You want testimony that can win the soul for Christ. Praise the Lord now. Mo wọnú ọdún tó kọjá pẹ̀lú mọ́tò méjì. Ìgbà tá máa dáàrin ẹ̀mí ò ní ẹyọ kan. Benjin ṣe ń knock. Àwọn bí ó gbé mi tiẹ̀ mọ̀. Ikán ṣáàtá ní àbíyá fún yàn. Mi tiẹ̀ mọ̀. Mo ṣáà gbé mi ní mọ́tò mọ́. Débi pé mo wá wa mọ́tò Orente. Wọ́n wá ní kó gba mọ́tò lọ́wọ́ mi kó jẹ́ kí n fẹsẹ̀ rìn. Àmọ́ wọn ò mọ plan Ọlọ́run. Between October and now, God blessed us. I bought a car. Ìyẹn kọ́ ni testimony ẹ̀ máa ń pàtẹ́wọ́. Pabambari ẹ̀ on the 18th of December tó kọjá yìí, Ọlọ́run fún mi ní Toyota Corolla 2011 mi ò dẹ̀ san 1 naira. Mọ́tò yẹn over 3.5 million wọ́n fún mi lọ́fẹ̀ẹ́. Mo tún gbé mọ́tò délé èèyàn kan tó yarí pé mi ni máa ṣe plate number fún ẹ má sanwó. Mọ́mì dáàdi mi ò san 1 naira mo do ní mọ́tò méjì kan tó parí. Láti ìgbà tí mo ti pàdé mọ́mì lọ́gọ́st wọ́n ní wọ́n fẹ́ kí n rìn o ẹ wò mí o. 1,000 ẹ sọ̀rọ̀ 1,000 Ọlọ́run wá fi mí dára rẹ̀ Ọlọ́run wá ṣe títí wọn lè stand testimony mi wọ́n wá block mi ní Instagram wọ́n block mi ní Facebook wọ́n block mi WhatsApp they cannot stand my testimony Ọlọ́run Havilah mo mọ̀ pé wà. ọ̀rọ̀ ẹ̀rí mi rẹ̀ ó gbogbo ènìyàn ó dúpẹ́ ọ̀rẹ́ bàbá wọn ẹ bá mi dúpẹ́. gbogbo ènìyàn ó dúpẹ́ ọ̀rẹ́ bàbá wọn ẹ bá mi dúpẹ́. ọ̀rọ̀ ẹ̀rí mi rẹ̀ gbogbo ènìyàn ó dúpẹ́ ọ̀rẹ́ bàbá wọn ẹ bá mi dúpẹ́. ọ̀rọ̀ ẹ̀rí mi rèé o. gbogbo ènìyàn ó dúpẹ́ ọ̀rẹ́ bàbá wọn ẹ bá mi dúpẹ́. àní ọ̀rọ̀ mi tọ́pẹ́. ọ̀rọ̀ mi tọ́pẹ́. ọmọ ọlọ́pẹ́ dúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe nínú ayé rẹ̀. ní ìjọsìn bó bá dúpẹ́ àṣepọ̀ ọ̀yọ́ aláìmoore ọmọ. ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́. ọ̀rọ̀ mi tọ́pẹ́. nítorí mo ní Jésù Olúwa o. ọ̀rọ̀ mi tọ́pẹ́. wọ́n ti mú ẹgbàgbé owó rẹ̀ o. ìbànújẹ́ gbàkan. wọ́n ti mú ẹgbàgbé gbogbo rẹ̀ sẹ́. ìbànújẹ́ gbàkan. àṣẹ wẹ́rẹ́wẹ́rẹ́. àti rárá níjọ́ Olúwa. ọba tí mo pè tó jẹ́. àṣẹ rárá níjọ́ Olúwa. ọba tí mo pè tó jẹ́. ìwọ ọmọ ìwọ ọmọ. ọmọ ọlọ́pẹ́ ní ìjọsìn.
lójú àlá ni bàbá. lójú oorun Lójú àlá ni bàbá. kó dàbí mo bá jẹun lọ́wọ́. Ni bàbá. kó dàbí o bá wà wọ́n lọ́wọ́. Ni bàbá. ọ̀rẹ́ tí bàbá ṣe ó jọjọ́ orí rẹ̀ lọ. Ni bàbá. ọ̀rẹ́ tí bàbá ṣe ó jọjọ́ orí rẹ̀ lọ. Ni bàbá. bọ́ọ̀dì tó sùn bàbá. Bàbá mi yóò yí bàbá. bọ́ọ̀dì tó sùn Bàbá mi yóò yí bàbá. bọ́ọ̀dì tó sùn Bàbá mi yóò ràn bàbá. lójú oorun Lójú àlá ni bàbá. lójú oorun Lójú àlá ni bàbá. níbi gbogbo lórí ilẹ̀ ayé. Ni bàbá. níbi gbogbo lórí ilẹ̀ Ni bàbá. lójú oorun Lójú àlá ni bàbá. lójú oorun Lójú àlá ni bàbá. lójú òsùn Bàbá mi yóò yí bàbá. lójú òsùn. Bàbá mi yóò yí bàbá. oṣù náà Táàrí iṣẹ́ ọwọ́ rẹ̀, oṣù bá rẹ̀ rẹ̀ o. nínú ayé rí Oṣù bá rẹ̀ rẹ̀ o. ní ìjọsìn Oṣù bá rẹ̀ rẹ̀ o. Ọmọ táàrí, táàrí iṣẹ́ ọwọ́ rẹ̀, oṣù bá rẹ̀ rẹ̀ o. Praise the Lord. Ẹ bá mi yin Olúwa lógo. First time tí wàá ṣe testimony láyé mi, ojú máa ń tì mí. Mo ní lọ́rọ̀ testimony. Mo dúpẹ́ pé mo gbọ́ta. Mi ìmọ̀ mi tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi bọ̀ máa sọ díẹ̀. Ìgbà tí mo fẹ́ travel ní August, tó náà fẹ́ lọ sí America. Mi ò ní $1 lọ́wọ́ gbogbo tíkẹ́ẹ̀tì. Mo sọ fún pápá pé báwo ni ìfẹ́ ṣe mi wá ní tẹ̀lé àwọn colleague mi travel. Wọ́n wí ọ̀dọ̀ ọ̀nà ṣáṣá pé kí ìrìn ọlọ́run ṣàṣe owó tíkẹ́ẹ̀tì. Pátápá bí débi tá à lọ àbá program tí a lọ fún mi ò rí tíkẹ́ẹ̀tì tó súnmọ́ déètì. So ìgbà tí wọ́n wá débẹ̀ ni wọ́n sọ pé ìwọ ọlọ́run máa wá mo ṣọ́ọ̀bù owó tíkẹ́ẹ̀tì wá sí Amẹ́ríkà. Ṣé máa tún ṣe lọ lọ́wọ́ òfò lélẹ̀? Mo wá pe àwọn tó máa ń ṣe program fún wa lọ pé ẹjọ́ mi ní fíìmù tí mo fẹ́ launch ṣe lè bá mi launch movie aṣáṣe preparation 3 days àti ṣe preparation launching rẹ̀. Mo wá pe pápá láàárọ̀ pé jọ àdúrà fún mi èyí ní launch bí anybody ní bíbá yìí o. To the glory of God mi ò ní $1 lọ́wọ́ mi ní $1. But mo ṣe premiere mi and it was talk of town. Wọ́n ní wọ́n ṣe rẹ́ẹ̀rì láti lọ́dọ́ ti ṣe premiere ní Houston. Mo dúpẹ́ fọ́lọ́ pé iye tí mi ò expect kan ni mo kó wálé. Mo dúpẹ́ fọ́lọ́ pé mo ti sọ̀rọ̀ mẹ́wàá mi o. 2 days to my travelling, mo ní accident. Láti lọ sí mo ti wá mọ́tò mi ò ní accident mi. But 2 days to my travelling báyìí. Mo ní terrible accident. Mo ti débi tí mo lọ bẹ just 2 minutes away. Mo fi ní accident ẹ̀ náà fọ́ kan ṣe ló wá crush mi wọlé. Ó fọ́ gbogbo rí ẹ̀ and everything. Gbogbo mọ́tò ṣàbàjẹ́ and that's the only car ta ní nígbà yẹn. So mo wá sọ fún lọ́wọ́ pé ìwọ náà tí wọ́n jẹ́ pé lóòótọ́ mo fẹ́ kí n lọ sí Amẹ́ríkà yìí tí wọ́n á rí owó kí tó dé ọlọ́run. A fẹ́ ta mọ́tò kan fowó kù ní tẹ́lẹ̀ but ọlọ́run ṣe àgbà kọ́kọ́ adútúrí mọ́tò méjì. Mo dúpẹ́ fọ́lọ́run tó dá mi sí tí ò jẹ́ kí n ṣàìsàn tó ṣọ́ mi lọ ọ́nkó gbogbo ṣùgbọ́n ọlọ́run jù wọ́n lọ. Tó mo fẹ́ kí àwọn akọrin bá mi kọ orin yìí. Ẹni àjọ ṣànádà. Wọ́n ti kú, wọ́n ti lọ. Ẹni àjọ ṣòníyọ, ó lè dọ̀la ká má lè mọ́. Gbogbo ó òkè, ó bá wà lọ́wọ́ mi. Ó tó láti sí o, gbégbá wà lọ́wọ́ mi. Ẹni àjọ ṣàkóso, wọ́n ti
àdúrà fún ọkùnrin oníláti. Kí ló aṣọ ká fẹ́ lọ sí bókun ṣe bẹ̀rẹ̀ nìyẹn? Àkọ́kọ́ ní tíkẹ́ẹ̀tì. Àti ní tíkẹ́ẹ̀tì ó tún gbé wa àti ní Amsterdam ó tún ní plane òde lọ ọmọ kó tún dọjọ́ kejì. Àti dọjọ́ kejì yẹn bàbá dúró mi ní backward overnight. Àbájọ kìkì ní best option fún àwọn onímọ̀ a ní láti pé àwọn ṣàfihàn ní price kan. A connect ní adébí kan adúró 4 hours àtúnṣe wà débí báyìí. Àtúndébí náà ẹ̀rọ wa ò tún jáde. Why give God all the glory? Pé wọ́n ṣì méèkì wá sí lórí ó jẹ́ bá ọlọ́run àti yóò nà ara yóò rò jọ. I give God all the glory and adoration. I've been coming to the mountain for 4 years. So I think it's time I mix my English with Yoruba so that, you know, it'll be more subtle and people can understand me. Mommy, you are the bomb. That's my wife always says. I thank you, I thank Daddy. If I see Mama, we call me. They call me Mama. I came to see Mommy for something totally different. But Allah is a marvelous God. Allah is wonderful. And Mima fell by. Allah has a way by. Don't go this way, go that way. My testimony, my try to break it down for everybody. It's very simple. Last year, I started a journey, take me on our way. We'll expect the journey. What's the point this thing in my life where even my partners, I want to partner me. Almost of me, she's very presidency. Come book appointments. She's very late. She's very back. And I'm so overwhelmed because in me, we were expecting from there. I'm not interested in it. Because my testimony is very big. But already it says it all. And so help me. Kini ma fi sore re baba. Kini ma fi sore re ọmọ. Kini ma fi sore re ẹ̀mí mọ́. Kini ma ọ̀fẹ́ lóye ọ. Kini ma fi sore re. Kini ma fi sore re baba. Unexpected. Mommy lost in the spirit. Shashore. The third time. That's when I actually, it's me. Musari Masawatu. However you want to do it. Mapolori Mountain. Met you, Lapopada. We're holding each other. I did not enjoy that flight. It was such a horrible experience. Think of my Libago. Or you see that's my last Nigeria. The faith, if I call Timoni, Lolong, Odubori, if you want to run me, and put them at t-shirt, my jacket, praise God.
young to die. I'm too young to die. Really, for almost 4 months, mo fi wà lórí ìdókòlẹ̀ àìsí. Kí mo lè jẹun, kí mo lè ṣe anything. And it's surprising. Mo rò pé mo wọ sí lùtù mo lọ. Lùtù ni o, kí ni o. Mo rò pé lùtù kan náà ti dẹ́rù bà mí jù because when I get to lùtù, mo ṣe àwọn test because when I go to stage, tonic HIV AIDS test. I look at this surface. Gbogbo bó dẹ̀ ṣe ṣe bí ẹ̀sálẹ̀ kan tí mo kà nínú ìwé tó yí wọn kan sínú ẹ̀ tó bá ní àti HIV bó ṣe ṣe bí gan nìyẹn. So when I now go to that young lady, you know, he now tested me for nígbà tó yẹ kí o tó gba ẹ̀yẹ mi tó fi wọ́n ní ìdúró. Mo dẹ̀ ní àwọn tó ti dáwó before me under 2 minutes or a minute tó ti dáwó ló ó ti fún wọn ní sọ́ọ̀rì. When you now go to my own 2 minutes 3 minutes kò dá mi ló mo bá wò pé wọ́n sọ ṣé kìí ṣe pé kìí ti wá. Yo, when I look at it like kí ló dé nígbà tó yẹ pé wọ́n ti ṣe ní mẹ́rin àbí márùn lójú mi tó yẹ pé wọ́n dá èmi ní kan 2 minutes àbí kí ní tẹ́lẹ̀ rẹ̀ sọ. But why me? Kí tèmi máa fi wá dílé. Iná ọkọ̀ tó ṣe mo wá sọ fún gbà tí mo rí pé mo wá padà lọ bá tó ti padà kí ló wà fún mi kí ní rìsọ́ọ̀tì mi wọ́n ní kí n sì dúró ọ̀gá. Bá Israel bá sọ fún ẹ tó dúró ta lóòtù mo fẹ́ lọ tọ̀. So pa tí mo débi tí mo ti fẹ́ tọ̀ ìwà òfin kémi ò ní máa lọ sí. And initially wọ́n ti wọ́n máa gba fún àdẹ́sì wa. Mo fún wọn láàdẹ́sì mi tó bá tẹ̀ wá bọ́ sí pé nǹkan tó ṣẹlẹ̀ ní wọ́n wá àdẹ́sì wọn ṣẹlẹ̀ ẹ̀ bá mi láyé. Ó ní wọ́n ti fẹ́ bá mi láàdẹ́sì mo fi lẹ̀. I give glory to God. Now, when you come to God, irú tọ́jú òun ló gbé ẹ̀jẹ̀ mi fi wà perfect to that person. Kò sí kan tó ń jẹ́ HIV or TNT. And I give glory to God. You see, I really thank Almighty God. Ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa àti màmá wa nínú Olúwa. Ó dúpẹ́ lọ́wọ́ màmá Fọlámi. Ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn òní mi pátápátá. Wọ́n dá mi padà lọ́nà ọ̀hún lórí mo ti gbogbo méjì tí mo wá ṣe àwọn òkú mo wá bá ṣe méjì lọ́ba láì ṣe méjì mọ́ when you got to stage but I now look at ṣé bí màá ṣe lọ ni I love that way for some months so gba tí wọ́n máa dé mo ṣe wá rí pé mo àwọn onímọ̀ yẹn ti disappear ní omi mo wá ti gbé èmi tí mo ní àwọn ọmọ wákàtí márùn ó ti gbé mi ò ní ẹjọ́ kan and people are not calling me for anything again mo wá gbogbo ẹ̀ wá nira I really give glory to God pé mo wà wá ilé ìdáàbò máa sọ mo wà wá ilé ìdáàbò máa bó ti gbé epo òfin mi mo lè gba mímọ́ mo ti kú jẹ o àìsí àgbọ̀ ọ̀wọ́dà ìgbà sẹ́mọ̀ ìgbọ́ pèsè ní bàbá bọ́lá ní ó tẹ́tẹ́ nìkan mo kó báyìí pé ṣé àwọn ọmọ tí mo ní bàbá bọ́lá ní wàá pè lọ́dún pé bàbá kí aago ẹ̀kọ́ ògbà sọ́wọ́ wọn ni chéènì ẹ̀kọ́ ayẹyẹ ṣé ó ti rí àwọn ọmọ sí kìló tọ́ I thank God I give glory to God my mommy thank you ma thank you I give glory to you thank you. Mo dúpẹ́ o bàbá tí o pè mí o lè yàn. Mo dúpẹ́ o bàbá tí o pè mí o lè yàn. Ogun táyé gbé ó ti ṣẹlẹ̀ wọn lórí. Ìrìn ẹsẹ̀ Olúwa ti lẹ̀kùn mọ́ wọn. Mo dúpẹ́ o bàbá tí o pè mí o lè yàn. Ẹ ṣé Ọlọ́run mi, ayé mi ò rí gẹ́gẹ́ bí ọ̀tọ̀ ṣe bẹ̀rẹ̀ o. Ẹ màmá ṣe o, Ọlọ́run mi, ayé mi ò rí gẹ́gẹ́ bí
Praise the Lord. Ní December last year, àwọn ọmọ mi dé, gbogbo wọn pátá ló dé. Mo lè lù nǹkan tán láti ọdún yìí. Ó dẹ̀ lè yẹ ta jẹ́ ní àkókò yẹn títí kan January kan fi padà. Mo wá sọ fọ́nà pé tí bá tún di January ọdún yìí, tí mo tún rí gbogbo àwọn ọmọ mi láyọ̀ àtàlàáfíà, àjáde gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Ní January ọdún yìí, mo dúpẹ́ pé àti wá lé kan sí. Ilé mi ti lé kan sí. Ó ti lé kan sí. Mo ní Ọlọ́run lọ́pọ̀lọpọ̀. Ẹ̀rí mi kejì ni wípé nígbà tí mọ́mì wá, kó tó di pé wọ́n wá padà, a ti ṣe ọ ti pè fún wa nílẹ̀ àná àti abágbókè. Wọ́n ti ṣàbẹ̀ sí sọ mẹ́sẹ̀jì fún àwọn òbí kọ̀ọ̀kan. Wọ́n ní ìyá Fọlọ́rìn. Ọmọ kékeré yẹn o. Ìyàgbé ọdún méje ló gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ kọ́ ẹsẹ̀ tẹ Nàìjíríà o. Àyàmí làgà. Kí la ṣe fẹ́ ṣe? Àmọ́ ìpínlẹ̀ nígbà tí gba kàṣe convention ó sáré ìpínlẹ̀ ó lò bí 3 days ó padà. Ṣùgbọ́n nígbà tó fẹ́ wá, wọ́n fẹ́ lò tó èèmọ́ wọ́n mi ní àtàbà gbàdúrà dáadáa wípé n tó lè mú kó ṣubú sórí sharp object ṣá tó di pé ádà tó máa ṣeré o pé ṣùgbọ́n wọ́n lò pé ó ń ṣeré ni wípé ṣùgbọ́n tó lè na ẹ̀mí ẹ̀ lọ àti ìrìn àjà mi ṣàjà wọ́n lè fẹ́ wá ṣe ìnáwó òkú màmá ọmọ ẹ̀ ìwọ náà wọ́n la ṣe máa ṣe ṣàbẹ̀rẹ̀ sí kò sí àjà wọ́n sọ fún oníwò bàbá àti màmá ẹ̀ wà lọ́dún gàmbá àti gàmá wọ́n wà lọ́dún o so wọ́n ìdí o pẹ̀lú àdúrà mo bá ti bá lè gbà màmá gbà ń gbé o nǹkan bẹ́ẹ̀ gbàdúrà jàpẹ́ o máa jọ ọmọ ìwà àbí tábí bá gbé lẹ̀ fóṣù kan ó ṣàbọ̀ sí Nàìjíríà ká má fọ̀rọ̀ níbi tí wọ́n dé sí ní Ìkòyí
ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ṣàlùwà níbi sùnìkú àbí ìmọ̀ mo rò pé ìbọn náà jí òun ò jẹ́ mọ̀ bí ó lọ bóyá ọmọ yẹn lọ tọ̀ nígbàdà tó ń padà bọ̀ báyìí kò mọ̀ pé gíláàsì wà níwájú ó kàn forí sọ gíláàsì bá fọ́ wọ́n yọ gíláàsì ní gbogbo orí ẹ̀ ní ṣùgbọ́n ojú wa ní ọwọ́ mi ìlú ẹ̀ wọ́n tún yọ níbi inú òfin ojú yẹn jà wọ́n lẹ́yìn tó gbé gbogbo aṣọ ìdíkì ẹ̀jẹ̀ ní ó lẹ́yìn ó lọ kọ́kọ́ ń gbọ̀ pé kó ló máa gbọ́ ọmọ wà mo lè kí ló ta ní kó ń pè ó lẹ́yìn àwọn ti lọ wọ́n á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ṣe gbógun tó tí wọ́n halẹ̀ ogun ò borí mo yin Ọlọ́run lógun lọ́pọ̀lọpọ̀ mọ́mì mo kí yín o fún àdúrà tí ẹ̀ ń gbà lórí àwọn kan lórí èmi náà àti dáàdì mo dúpẹ́ agbára Ọlọ́run ní fi yín sílẹ̀ náà mo tún wá dúpẹ́ àìsàn fẹ́ wá láti bàtà ti ṣe conventional àìsàn ń lọ ń bọ̀ ìlọ́nà òkú pa àwa náà rè o àwa lóore wọ́n mì wá ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìkọ̀ ọlọ́sọ̀ wá wò ṣùgbọ́n kò borí àwa náà rè o praise the Lord. Lóòótọ́ ni mo ní màmá tó sì wà láyé ṣùgbọ́n màmá ju màmá lọ ìyá mi ló jókòó nítorí pé ìlú òyìnbó táwọn ọmọ mi wà kò sí ìyá kó sí bàbá mẹ́ ṣùgbọ́n ọkùnrin máa ń balẹ̀ pé mo ní ìyá ní London torí bàbá ọmọ mi wà tó fẹ́ bímọ ìyá ṣe bí ìyá ó jẹ́ kí n mọ̀ pé òun ló ń bí mọ́bí nǹkan ṣe mí lánàá kọ́ọ̀tù tó wá gbọ́ ló jẹ́ kára jẹ́ wọ́n ní kí n wá gbá láti dúpẹ́ wọ́n wọ́n pé ṣé kí wọ́n lọ́rọ́ tó ní kí n wá gbá ìdúpẹ́. Gbogbo ọpẹ́ tọ́jú yìí orí bí àwọn ọpẹ́ tó wọ́n sàn ni àwọn ẹ̀rí tó ń fa ẹ̀rí ya ẹ̀ẹ́dẹ̀rí pé mo kẹ́kọ̀ọ́ lára ìdílé kọ̀ọ̀kan lọ́pẹ́ kọ̀ọ̀kan aláàjì o tún ti dé mo fara sí kọ́ lọ o ti dọ́gbọ́n Jésù aláàjì Jésù ni ọmọ nílé aláàjì ẹ̀wọ̀n lọ lórí bàbá búkì nígbà tí mo lálàá yẹn mo rí pé ó ń sin olódì ẹ̀ mo pariwo mo sáré pè àṣelóòtọ́ ló bá wọn fámìlì ẹ̀ ti dé wọ́n fẹ́ lọ gbé lọ lọ́dún wọn. Ebi ò dẹ̀ mọ̀ mo sáré pè ìyàwó ní wọ́n ní àwọn fámìlì wọn ti dé wọ́n ti gbé mọ́tò àwọn àwọn gbé lọ lọ́dún wọn. Aláyẹ̀ mo dẹ̀ ńlá tó mo pẹ̀lú pé wọ́n jẹ́ wọ́n gbé lọ lọ́dún wọn wọ́n jẹ́ wọ́n ìlú tó gbé lọ tó kú sí ọ. Bí mo ṣe gbé lọ lọ́dún wọn nìyẹn ọlọ́dẹ ò lè sọ. Tó o bá nígbà yẹn tí ó wò lẹ̀ pa kó jọ bàbá búkìtì wọn. Ṣùgbọ́n Ọlọ́run ṣẹ́gun. Mo dẹ̀ dúpẹ́ lórí Adébíyì náà. Ọlọ́run tí òdòdó ti pè ẹni pé kò tẹ́ tí ìrí ara yẹn tó fi wá ní October tó fi sọ pé láti tó tó ti mọ àmọ́ ẹ̀ ayé wo ti bàbá kan náà kò tó dẹ̀ ẹ̀rí ṣubú lọ ẹ̀rí fún mi. Ó púpọ̀ níjọ́ kẹ̀mí àti ẹ̀ mo ní kí wọ́n bá mi church àparí ìsìlẹ̀ Èkó àwọn ẹ̀ ti location tó máa ń lọ bọ̀ ó pọ̀ látẹ̀ láti Ìbàdàn abákúrò ní ìfẹ́ sẹ́ńtà ọdẹ ìjà lọ jẹ́ surprise. Àti gbogbo wa ṣe wà sọ́kà sọ́ ti rí àwà àti ti ń gbé wa Fáyọ̀bá wà bẹ́ẹ̀ ó wà rẹ̀ ṣe yìí ìyẹn pariwo ẹgbẹ́ iná kò bá ṣàwọ̀ tó rẹ̀ ṣe Amẹ́ríkà débi tó kí ni plane yẹn ó wà fẹ́ tiẹ̀ mo bá ṣàtọ́jú ẹ̀fẹ̀ níyì òun gbé mọ́mì mọ́mọ́ tó máa ṣẹlẹ̀ ní sinimá máa yàwó ló máa lóyún yìí àti ìgbó wà lóyún ẹ̀dẹ̀ mo ní wọ́n ṣe àánú lóyún ọmọ tó sí ìdìbò yìí kọ́ lọ́wọ́ náà lọ́wọ́ dákú sí mi lọ́rùn pé wọ́n di mo ti ń lọ o ní surprise mo bá sáré pé mo ní níbo lọ ń lọ orúkọ Jésù àbírí burúkú lábá ṣàgbéra fún mi lé lórí làwọn bá sì wà òkè ó dẹ̀ ṣe wà òkè ṣé nígbà tí ó di jọ́ kejì
mọ́tò wọ́n ní wọ́n ṣe mo sọ fún pé tí ó ṣẹlẹ̀ rẹ̀ lọ́wọ́ bẹ̀ sí sẹ́ni lèmi náà bá lọ kà wọ́n ní wúmà kan wọ́n ló dàbí àti ìṣègidì wọ́n ló ṣèyí jọ mí pọ̀ wọ́n ló jọ mí wọ́n níbẹ̀ mọ̀ pé mọ̀ tọ́jú ẹ̀ o wọ́n jà pé mọ́ o wọ́n gbogbo tí mo sọ wọ́n lè kọ́ síbẹ̀ inú ìdúró o gbogbo mi ta pàṣẹ wọn ní mọ́tò wọ́n ní bọ̀wọ́ lójú ìbùdó ni mo dúró mọ̀ àdéhìí náà wọ́n tó ń pèsè ṣèyí wájú kò ní síwájú mọ́tò lọ́wọ́ àti báyìí wọ́n lè àìtáwọn retí ní pé àsọ̀kalẹ̀ ayọ̀ ṣùgbọ́n wà gbàgbà ní 2017 wà lóyún wà bíbẹ̀ wọ́n ti bá wa fẹ́ mọ́ pé ọ̀pọ̀ ti lóyún ó sì lóyún náà àbí bó wà ní ṣé èèyàn gbọ́dọ̀ máa rí ìmọ̀ mi àbẹ́sẹ̀ ni kíkà ló mọ̀ ti ọlọ́run láti sì tún ṣe ọlọ́run wò mo ka kíní kan rmg ó ṣe pẹ̀pẹ́ ìgbéyàwó òun pé 19 years ó wá sọ statement kan bẹ̀ ó ní ìgbà tí ìyàwó fẹ́fẹ́ ó ní thank you like marry me because bàtà wọn ṣe marriage wọ́n ní marriage yìí ò lè pẹ́ wọ́n lọ́wọ́ ní pẹ́ kí ọ̀lẹ́ ṣùgbọ́n ọ̀gá náà wọ́n kọ̀ ọ̀lẹ́ tó náà lé o tó wọ́n mọ̀ pé wọ́n retí pé kí ìgbéyàwó fẹ́ẹ̀lì kò dẹ̀ ní fẹ́ẹ̀lì gbogbo ilẹ̀ bá wa jẹ ká bá ṣe ìyàwó alárinrin lórúkọ Jésù Kristi ogun ò lè ní borí yìí torí pé ayé máa ń ròyìn pé ayé ò ní rí yín mú mo dẹ̀ fífẹ́ lórí àwọn ọmọ mi ọmọ ńlá ó ní bọ́rọ̀ ẹ̀lẹ́ tó yẹ kó o sọ fún ẹkún ayọ̀ ló ń sọ ìwọ rẹ̀ ló yẹ pé gbogbo ọmọ rẹ̀ rẹ̀ ọmọ tó nìyẹn máa ń tu ọmọ nìyẹn sọ̀rọ̀ rẹ̀ wà tọ́fẹ́ gbogbo wọn náà wà wọlé ìyàwó rẹ̀ lórí lè tẹ́ sweet 16 ọdún mọ́tò tó dáa ó wọ sí lọ́rùn ọ̀tá ẹ̀ lórí ìbànújẹ́ wọn ló yẹ kó o dúpẹ́ jù ọlọ́run tó dá sọ yìí tí bá wá ní ìyàwó ọmọ náà mi lówó ọkọ ọmọ náà mi lówó pé mo gorí òkè owó tí mo kọ́kọ́ ná gbogbo ọjọ́ ìtútù ọ̀nà ìtọ́jú tí mo ná bẹ́ẹ̀ ni ìyàwó wá gbé sí mi pé ìyàkọ̀ mi ìyàkọ̀ mọ́ mi tàlẹ́ ní oṣù èyí mo ní ìyàkọ̀ mọ́ mi tàlẹ́ ní praise the Lord gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mọ̀ mí bíbà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mi lọ́mọ gbogbo ẹ̀yin obìnrin tọ́jú ìbí dáadáa ọmọ rẹ̀ nílẹ̀ ẹ̀kẹ́ ẹ̀mí múṣẹ́múṣẹ́ báyìí nígbà gbogbo pẹ̀ sọ̀rọ̀ lé pé máa tọ́jú ìyàwó rẹ̀ praise the Lord so obìnrin ọlọ́run òkè ọmọ àdàsọ ìbò gbogbo yẹn tẹ́wọ́ yìí onípẹ́ lórí ìsàsọ́rẹ́ mẹ́sẹ̀jì yẹn ó lágbára èmi ló gbà tí mo fẹ́ wá ní òfin fífẹ́ nọ́mbà wà mí kí wọ́n ẹ̀kọ́ lọ́nà kò tí ẹ̀ wá sẹ́ ẹ̀kọ́ lọ́nà kan bọ́ wà ó nígbà tí mo rí kìíní wọ́n lọ́pàá kíláàsì ló wà bísínẹ́sì mo sábà máa ń wọ ẹ̀kọ́ bá bísínẹ́sì wọ́n lọ́pàá kíláàsì ló wà tẹ́lẹ̀ mo gbà tọ́lọ́ mo ṣe mí lóore gold card mi I'm one of the gold membership of Wadi Atlantic wọ́n ti upgrade mi sí standard mo ti permanent gold member wọn tó bá dẹ̀ ti dépò yẹn ọ̀tọ̀ ní kò ní gold member ọ̀tọ̀ ní kò ti wà on top tó bá ti dépò ní kò lè gbà yẹn sí mo bá pè wọ́n ní kíni wọ́n ní business £2,000 àwọn ọmọ mi náà lọ ra tíkẹ́ẹ̀tì fún mi ní ọ̀pá mi kẹ́ gbogbo wọn èèyàn méjì náà ló rà fún mi àbí àwọn àgbẹ̀ ó ní £2,000 ní business card ó ní bẹ̀rẹ̀ táìpù mo fẹ́ lọ yẹ kò sáàyè ókè upper class kọ́ ó ní £5,000 mo ní ẹ́ upper class bàtà $2.5 million owó Nàìjíríà níbo ni ká ti rí mo ní abẹ́gbẹ́ mẹ́fà ó bá wọ káàdì lórí fóònù wà lórí ọjà àbúrò wọ̀ọ́rẹ̀ I will use 20,000 miles for you ìyẹn ni miles àti máa upgrade tí máa ń pọ̀ so you just need to pay 57 ẹgbẹ́ náà wà nítorí mẹ́sẹ̀gì táwọn èèyàn ní kí mọ́tò bá wọn máa nìkan wá upgrade as a gold member wọ́n nítorí mo jẹ́ gold member máa 20,000 yẹn is £700 bóyá £780 £780 ọ̀dà tí mo bá wọn sí mo ṣàṣẹ bíbí ṣe sanwó kankan nìyẹn tí mo ṣàṣọ lẹ́yìn owó tí wọ́n ti san 2,000 náà ti san mo láì san £57 fún owó kìíní náà bá kó 20,000 miles wọ́n ti pé mi sọ́pà nìyẹn sọ́ọ́ni tí mo dé bàbá tó ní come please I need to come and make my bed for me torí bẹ́ẹ̀ni mi wọ́n ní you want bed you want to relax yes I want to relax come and make my bed lóyìnbó náà lọ́ fúra tó o bá ní di 90 ẹbí ẹ̀rọ 90 black tuntun ṣòkòtò àtẹ̀gùn lẹ́gbẹ́ fún mi nínú plane tó bá ní di ẹ̀wà àgbà mọ́ fún ọ ní sáìtì gbogbo ní àwọn ọmọ mi mo méjì ọ̀wà lórí méjì ọ̀wà dàbí lọ́tún fún mi 90 lọ́tún fún mi tó wẹ̀ lọ́sẹ̀ gbogbo ẹ̀ lọ́tún wọn bá mi orí pé wọ́n ti mọ̀ pé gold member wọn ni mi tí wọ́n fún mi lẹ́sà kìí orí olúwa tó dúpẹ́ o mi náà lọ ṣèyí fún so bẹ́ẹ̀ ló wá ní àwọn tí ọlọ́run wá gba òkú lórí wọn
ogun ní borí èso nílágbá lórí ayọ̀ ẹ̀ẹ́dẹ̀ mi gíga àwọn ọmọ rẹ bá dúpẹ́ dẹ̀dúpẹ́ lórí ọmọ mi náà ìdáyà ló gba Jésù àbí ẹ̀kọ́ ọmọ mi ni wọ́n torí pé ìgbà yẹn bí ọmọ kékeré báyìí ló wà gbàdá tí mo máa ní láti àbí àbí òde ẹ̀mọ̀ mọ́ ọmọ àbúrò dáàbì mi gbogbo wọn mo dẹ̀ bí àkọ́bí ní gbogbo fámìlì wọn ní ìdí ìyá bàbá mi àti father and mother side so ní mo bí ìyá fún wọn kò sí bàbá mọ́ kò sí bàbá mọ́ àbúrò dáàbì mi náà kò fi bẹ́ẹ̀ kékeré kò náà sí mọ́ so mo dẹ̀ pẹ́ pé ọlọ́run bá mi gbé ẹ̀rù yẹn lórí gbogbo wọn ọlọ́run ò dàbí láàmú lórí wọn gbogbo ewu tó sì ń gbé ọlọ́run ṣe nígbà tí mo lọ kí bàbá mi láàmú mo lọ kí kábíyèsí láàmú mo sáré lọ sẹ́lẹ̀ mo lọ kí kábíyèsí mo yà ọ̀dọ́ ọkọ̀ kàfáyà mo expect yẹ nígbà tá a dé bẹ̀tọ̀ àwọn aládùúgbò bíi sọ́jà táwọn sọ́jà bọ́ọ̀lẹ̀ ní mọ́tò tó ṣe gbogbo ẹ̀ nọ́mbà sáré pé mo ní òkè bí olè dúró bàbá mi lọ́dọ̀ kábíyèsí mo ṣe wá lọ́wọ́ àgbò so bàtí mo ní ìjàmbá wọn pẹ̀ pẹ̀lẹ́ sọ́jà tó bẹ̀rẹ̀ sí ní sùkúrò tó mo lè fẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run tí wọ́n dà láàmú gbogbo wa ní ìṣọ̀kùn méjìlá ní ẹyọ kan àkùbí ó wà tó lọ́ọ́ di ayé ètò wà ní àbújá ọlọ́run àbújá àbújá so mo dúpẹ́ lórí gbogbo àwọn ọlọ́run yóò gba ọgbẹ́ wa ọlọ́run yóò gba ẹni wa ó kò ní borí yín gbogbo yóò yọ ẹ ṣe rere bẹ́ẹ̀ la gbogbo bẹ́ẹ̀ ni yóò yọ Jésù olúwa. Abiyamọ tòótọ́ kò ní tí ọlọ́run lò fún ìrànwọ́ báwo àwọn ìdáadáa tí ọba yóò kọ́ lọ́rùn àti ẹ̀wà náà lé wọn ó lè ṣe dáadáa jù náà lọ. Hey,
bless you. Evangelist Ajibade, be spirit with me today. Yes, ma'am. Mo fi tinú àti ayọ̀ kí gbogbo akó oríire mi. Ẹ jẹ́ ká jókòó. Let us be seated. Praise the Lord. Hallelujah. Mo rán tódùn tó jọwọ́ lọ. I can see something that's better than money. Torí owó a máa tán. Because money can vanish. Bàbá bí ọmọ tó bá dàgbà tó bá lọ lọ́jọ́ kan yóò lọ náà ni. If you give back to a child and grow, and one day they will go. Àwọn kan tó wà sí tán. There are certain things that get finished. There's nothing you can do about it. Bí ọba sì tán. If it doesn't finish, hallelujah. Tí ọba tán. If it does not finish, Wàá fílẹ̀ lọ́jọ́ kan. you will leave them one day. Ṣùgbọ́n nǹkan tó wà tí mo fẹ́ kó pé kò wọ́n ti preach fún wa bí òní lò 5 minutes. They are preached for us. I will not spend more than 5 minutes. Ó ní ayọ̀. And that is joy. Ayọ̀ ìgbàlà. Joy of salvation. Ayọ̀ owó tí ẹ̀ ní Jésù nù ayé ẹ̀. Joy that you have Jesus Christ in your life. Ìrètí pé bó tilẹ̀ kò rí bí Jésù bá délé ní bí bá délé ní. Ìrètí pé òun lọ sí ìjọba ọ̀run. Ayọ̀ yẹn ó yóò lè ju owó The expectation that Jesus Christ should come today, we will go to the kingdom of God, is a great joy that is not finished. Praise the Lord. Hallelujah. Jésù wá sáyé torí tèmi àti ẹ̀. Jesus came because of me and you Láti fún ní ìrètí àti ayọ̀. to give us joy and expectation. Ọ̀gbọ́n tó sọ́nù wá ìsáyà ó lè lọ́rọ̀ jù ó wà bẹ́ẹ̀ lára mi. In the book of Isaiah, it said, the Spirit of the Lord is on me. Ó ní kọ́lọ́ ti fi àbẹ̀wò yàn mí sísí wá. He said, because I have been anointed. Praise the Lord. Hallelujah. Can somebody quickly read Isaiah 61 verse 1? Mo fẹ́ gbọ́ níyẹn fún ọdún tuntun tó wọ̀ yìí. I want to encourage you in this new year you have just Mo lè entered. fẹ́ kọ́ kí ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ ìlú. I want you to hold on to this word we're about Ọ̀rọ̀ to tó hear. fẹ́ jáde ní ìsìn. The word will go out now. Ohun tí ò dá tí Sàtánì ti design fún ẹ ní 2017. Every bad thing that Satan designed for you. Isaiah 61 verse 1. Isaiah 61 verse 1 says, Títí dé ẹsẹ̀ kẹrin. up to verse 4. Wọ́n lọ Isaiah 61 yẹn. Wọ́n pè ìpinnu tí ọ̀gá ní 40 All the determination of devil for you. wọ́n ní ìpadà wọ́n wá sọ di ayọ̀. Yes. Fire. Wọ́n sọ ní mẹ́nìkan fún ọ, wọ́n júwe nìkan fún ọ. About somebody. Ó náà ní Jésù olùgbàlẹ̀ ní àti ẹ̀. Jesus Christ. Tó o bá ti ní i. Wants to have Ní it. gbogbo òṣùpọ̀ lọ́dún yìí, Instead for you. ayọ̀ ló máa ní. Dípò ìbànújẹ́, Instead of sorrow. ìdùnnú ló máa ní. You will have joy. Dípò ọ̀fọ̀, Instead of money. ìgbéga ló máa ní. Mo kéde ìtúsílẹ̀ rẹ lẹ́nìí. Wọ́n ní mo kéde ìdásílẹ̀ rẹ lẹ́nìí. Mo kéde ẹ̀rí rẹ lẹ́nìí. Ajàmúyẹ̀ láti wá tú ọ sílẹ̀. Gbogbo sọ́kúrọ̀ ẹ̀kọ́ ayé tó máa sáré. Ìyá tó máa ṣẹlẹ̀. Ilẹ̀kùn ayọ̀ kó sí. Ilẹ̀kùn ìbùkún kó sí. Ilẹ̀kùn ògbó kó sí. Ilẹ̀kùn ìgbéga kó sí. Wọ́n tún gbé ẹ̀kọ́jà lẹ́kùn tó wà tẹ́lẹ̀. Ọmọ tó tún jọ pẹ́rẹ́ ó yà gbà á lẹ́yìn. Wọ́n ní kí wọ́n fún ọ ní ìròyìn ayọ̀. Wọ́n ní kí fún ọ ní ẹ̀mí ìdùnnú. Wọ́n ní kí ju ẹnìkan fún ọ. Have a place for you. And I want you to take him as your companion for Mo this fẹ́ day. kí o fi ṣe ẹnìkejì rẹ ní ọdún yìí. Tó bá invite ẹ̀ tó gbà
sáyé. If you invite him and you Ìbùkún bá lè dé. great blessing Ẹ̀rí will bá come lè dé. and testimony Ìwọ́n will tó come. ní sàmì. You that can Ẹni ever tí pray. bá ní ìrìn tí ìyá kì í jẹ The ní. one that wants Ẹni you tí bá ní ìrìn tí ojú kì í ti ní. Ọba ní kí ìyá tó lórúkọ ẹ̀. Ọba ní kò sì tó lórúkọ ẹ̀. Ọba ní kí ìwòsàn dé ní. Tó bá bọ̀ ìwòsàn ti dé. Ọmọ á dé agbára dé ẹni ẹ̀ kó bẹ̀rẹ̀ fún ayé rẹ̀ lọ́wọ́. Mo lè rí ẹ̀yìn méjì kan mo ní kí wọ́n tu yín sílẹ̀ lójú ẹsẹ̀. Ọ̀rọ̀ yẹn jáde àṣẹ́lẹ̀ ń tẹ̀lé. Ọ̀rọ̀ yẹn jáde agbára lè ń tẹ̀lé. Ọ̀rọ̀ yẹn jáde ìtúsílẹ̀ lè ń tẹ̀lé. Àdìmọ́lá ẹ̀dìkan sáyé rẹ̀ lẹ́sẹ̀. Òun náà ní olùgbàlà. Ìrìn àjò tó bẹ̀rẹ̀ lọ́ọ̀dì fọ́ọ̀tì olóòkè àfidáwọ́ tí ò fàyà. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run mi. Ẹni náà kó máa tọ́ ọ sọ́nà. Kó gbé ọ̀gá. Kó gbé ọmọ fún ọ. Kó tún iṣẹ́ rẹ ṣe. Kó tún ayé rẹ ṣe. Kó ọmọ bọ́ọ̀lù ńlá. Jésù Olúwa wa. Ọ̀rọ̀ ìsìtí díẹ̀ náà kò wá fún ọ. I bring just little words to you. Ṣùgbọ́n mo mú wákàtí tàṣẹ. But I brought it with Ṣé mo lè rí ẹ̀tọ́ ní sáré bàbí lọ sínú ìwé First Thessalonians chapter 5? I did a fast prayer. I love the way you are reading the Bible. God bless you. Ṣùgbọ́n àwọn ń bẹ̀ yìí arán láti máa mọ àwọn tí ń ṣe làálàá láàrin yín tí wọ́n sì ń ṣe olórí yín nínú Olúwa tí wọ́n sì ń kìlọ̀ fún yín kí ẹ sì máa bu ọlá fún wọn gidigidi nínú ìfẹ́ nítorí iṣẹ́ wọn ẹ sì máa wà ní àlàáfíà láàrin ara yín. Ẹni sọ̀rọ̀, mo rọ̀ yín gbogbo ẹ̀yin tó wà bí lẹ́bi. I implore you everyone present Ó ní ọmọ ìjọ YorubaSwagaTV Apostolic Church bí. Ẹ̀ka ìjọ mìíràn ló tiẹ̀ ti ń dọ́sìn fún fásitì òkè bí. Àwọn tó ń ṣe làálàá láàrin ní gbogbo ẹ̀yìn ẹ̀ka ní òbèrè. Àwọn pásítọ̀ yín, àwọn olórí yín, àwọn ìyá yá yín ní àwọn olórí obìnrin rere, àwọn olórí ọkùnrin rere yín. Ẹ̀yìn ẹ̀ka ní sọ́yọ̀, àwọn olórí láàrin yín, àwọn kò sí ní àwọn pásítọ̀ yín. Ẹ̀yìn ẹ̀ka ní Èkó, àwọn kò sí ní àwọn pásítọ̀ yín. Ẹ̀yìn ẹ̀ka ní ilẹ̀ amúlòkọ ní Nàbí, àwọn kò ní ní àwọn pásítọ̀ yín. Ẹ máa fún ọlá fún wọn, ẹ máa yé wọn sí, ẹ máa àpọ́nlé wọn. Tí ẹnìkan bá fẹ́ tẹ̀lé bá wọn, níbi tó wà yẹ kọ́ fún wọn. Bí tí a ti ṣe tó gbèjọ Ọlọ́run nínú àgọ́dọ́ tó wọ́n lè. Ní ìgbà tí ọkùnrin méjì tó bá ọkùnrin àkọ́bìnrin bá rọrùn pọ̀ nínú àgọ́. Bíbélì ni ó mú ìdá, ó sì fi gbọ́ àwọn méjèèjì. Bíbélì ni Ọlọ́run wá jáde sí Mósè. Ó ní ìránṣẹ́ ìgbèjò wọn lọ. Bẹ́ẹ̀ ni kó máa wà níbi òtítọ́ àti òdodo. Wọ́n lọ ojú kò sáà ní èké lọ́dún yìí. Ọ̀pọ̀ tẹ̀sí ṣẹ́ tẹ́lẹ̀. Tún ìrìnàjò rẹ ṣe pẹ̀lú Ọlọ́run. Ní ìdìbò pẹ̀lú Ọlọ́run. Olùkọ́sọ̀ àti Jésù ó dé bá wọn. Ẹ̀ka sísàlẹ̀. Kí ẹ sì máa bu ọlá fún wọn gidigidi nínú ìfẹ́ nítorí iṣẹ́ wọn ẹ sì máa wà ní àlàáfíà láàrin yín ṣùgbọ́n àwọn ń bẹ̀ yín ará kí ẹ máa kìlọ̀ fún àwọn tí ń ṣe aláìgbọràn. Ní sọ̀rọ̀ láàrin yẹn, gbogbo èèyàn tó wà ní pátá tó bá ti padà sí ẹ̀ka rẹ̀ nínú ọkàn rẹ̀ láti sin lọ kó o bá ti ṣàtúnṣe kó o pé ọmọ èṣù ni ọ́ ṣùgbọ́n tó bá dé ọmọ Ọlọ́run ní ibi iṣẹ́ rẹ̀ ní ibi ọkọ rẹ̀ ní ìwúlé rẹ̀ alájọgbé rẹ̀ aládùúgbò rẹ̀ lọ ní àlàáfíà pẹ̀lú kó o bá ti gbé ìgbésẹ̀ yẹn wà á ní ayé yẹn ní òun èso tó bí ẹ̀rí wá wà á ní ìṣúra yóò dé bá wọn lọ wà á ní kẹ́kọ̀ọ́ kó ní àlàáfíà lánàá ọkàn rẹ̀ láì lè tí ìlú ọlọ́wọ́ wà lẹ́yìn kó lè yọ ó ní àlàáfíà pẹ̀lú èèyàn gbogbo wọ́n sọ fún sí wọ́n di ọ̀rọ̀ mú èyí máa ń fọ ọgbọ́n àti ilé èèyàn sẹ́yìn èdè ẹni tó ń lọ sí iwájú kì í rántí nǹkan àná kì í wo ẹ̀yìn nítorí wọ́n níbi ká mú ọ̀rọ̀ ní ọdún ìwà dẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ló ń wá lọ sí ó yá kíákíá. God bless you. Ẹ máa mú sùúrù fún gbogbo ènìyàn. Lóko ṣe pàmì. Àkíyèsí kí ẹnikẹ́ni tí ó bá ṣe búburú sọ búburú fún ẹnikẹ́ni. Praise the Lord. Ìgbàgbọ́ òde òní náà kà yẹn.
That is the problem of today. Bí o bá ṣe fún mi, màá ṣe fún ẹ. What you do to me, Mi ò gba wèrè mẹ́sìn. I am not a foolish Mo fi Christian. Kristi bí o lé mi. I beg you in the name of Christ Mo today. ní olùkọ́ àti sọ̀rọ̀ ìfún ẹ lé mi. I have grace to tell Wọ́n fi búburú sọ búburú. you. Do not pay evil with Ẹni evil. tí Kristi bá gbé mú ẹ. Whoever Á that ní ọkàn tútù. you will Á ní ọkàn have ìfẹ́. you have Gbàgbé àná. forget about Ṣọ́ọ̀ṣì ọ́ níbi tó bá fẹ́ kí Ọlọ́run tètè pè jẹ. it. If you want God Ẹgbẹ́ ọmọ tó ṣe ọ́ níbi yìí. Ìwọ náà ṣe rere fún ọ. Joseph dáríjì àwọn ọmọ ìyá rẹ̀. Dáríjì wọn lọ́dún yìí. Fà fún mọ́ra ilẹ̀kùn àjà wá sí fún and ẹ. just enjoy open for you. ṣùgbọ́n ẹ máa lépa ìrètí ṣe rere nígbà gbogbo láàrin ara yín àti láàrin gbogbo ènìyàn. Ẹ máa yọ̀ nínú nígbà gbogbo. Ẹ máa gbàdúrà ní ìsinmi. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù. Praise the Lord. Hallelujah. Màá wo etí ọ̀rọ̀ yóò ṣẹlẹ̀ ní ayé ẹ̀ I lẹ́yìn. will see one this one. Tí a bá ti sọ̀rọ̀ tó lè sìn, ìfẹ́ máa bẹ̀rẹ̀. I want to ask you. Dúpẹ́ oníbẹ̀rẹ̀ ṣe máa ń dúpẹ́ wájú Ọlọ́run. Kì í ṣe pé mo fún ìní lóto. It's not that we should. Ṣùgbọ́n ẹ̀kọ́ tẹ̀mí lè gbé fún mi. But that is sacrifice. Mi ò lè mọ ibi tí mo ti ń wo Ọlọ́run. I don't know what I'm Torí tó bá ti rí ìdojúkọ kan lọ́dún yìí. If you say anything to Èyí tó fi sunkún tàbí tó máa ronú. the one you Wọ́n yà sí dábì kí ni mo ní kó ṣe o. Máa dúpẹ́. just beginning Máa time. yọ̀. Give me Nínú rejoice. rẹ̀ kó máa dùn. Let God. Nínú Olúwa. The God. Kó wá ohun tí ó ṣẹlẹ̀ láyé ẹ̀. And see what will happen in your life. Èso ti design tiẹ̀. The devil has designed his own. Which force you want to listen to? Èwo ni o fẹ́ tẹ̀sí? Which force you want to accept? Èwo ni o fẹ́ gbà? Voice of God or voice of Ṣé devil? ti Ọlọ́run àbí ti Sátánì? I want you to choose one. Mo fẹ́ kí o yàn kan lónìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn lọ́rùn, As a child of God, I would love you mo fẹ́ to choose the voice of God. mo fẹ́ kí o gba ohùn Ọlọ́run. Listen to his voice. Gbọ́ ohùn rẹ̀ Patient. ní sùúrù, Have faith ní ìgbàgbọ́ in me. nínú rẹ̀. And before the end of this year, Kí ọdún yìí tó tó parí. you will laugh. Ó rẹ̀. Oh yeah. Ẹ má ṣe pa iná ẹ̀mí. Ẹ má pa Ẹ mẹ́rin. má ṣe kẹ́dọ̀ ìsọtẹ́lẹ̀. Mọ́kẹ́ náà sọ tẹ́lẹ̀ àwọn ọ̀fẹ́ mú dání. Ẹ máa wádìí ohun gbogbo dájú. Wá ní ìgbẹ́kọ̀ tó gbégbèsè ẹ̀yẹ lọ́pọ̀ ní Yorùbá. Ọ̀rọ̀ ẹni ló bá kọ́kọ́ mọ́rọ̀ wá, ó tún bá ń dẹ́sẹ̀ lọ. Ìwọ náà bá wọn méjì kún lọ́sùn mẹ́ta kún. Ó mọ̀ bí ó fẹ́ kó kọ́ ọ̀rọ̀ bá ti bẹ́ẹ̀ nù ẹ̀. Téèyàn bá sọ̀rọ̀ pé nígbà èsì kò ní tí mo méjì. Tí mo bá pè ọ́, tí mo bá sọ̀rọ̀ ẹnì kejì ẹ̀ fún ẹ. Tàbí mo sọ̀rọ̀ ẹnì kan fún ẹ. Tí o gbọ́ lọ wádìí. Kò ní ìgbà tó bá sọ pé mọ́mí sọ báyìí, ọgbọ́n ló ń lò. Ó sì mú ìgbé òtítọ́. Ó sì ní tibẹ̀ kọ́sẹ̀. Lórí ẹ̀ tí wọ́n ṣe gangan fún mi. Bí tó máa bọ̀ ní London, wọ́n rẹ̀ nìkan lọ sí pásítọ̀. Wọ́n lọ fún apásọ̀ ní London. Mo ní lọ́sọ̀ fún pé kó lọ bá mi kíkì mọ́tò àti fẹ́ máa lọ sílé. Say she can kick out, I want to go home. And ìránṣẹ́ yìí is one of our deacon in London. Next servant one of Ó our dẹ̀ lọ mú kí. and he took Lọ́la lọ kíkì mọ́tò fún rẹ̀. and he started the car. Nígbà tí pásítọ̀ wá sínú ọ́fíìsì mi ní When the London. pastor came to my Inú tí office, wá bí mi. I was angry Èmi sì lẹ́bi ò lè ti èèyàn sínú. and I cannot have up Kí ìjẹ́ tó my bá ṣojú wa mi ò mọ̀yàn dì sínú. even before the work of God. Ó gbèsè mú ní pásítọ̀. Instantly I said, Pastor, Èmi rán mi sẹ́. I sent you to go Pé and kó lọ bá mi kíkì mọ́tò àti fẹ́ máa lọ. Tó o lè sọ yíta torí ìbò tútù láwà. so that I can do with that Mo máa boss. ń fún ènìyàn ní kọ́kọ́rọ́. I will now give my key to Ló bá someone. sáré dọ̀bálẹ̀. I am now Ló ní frustrated. mọ́mì mi. He said, Mommy, Tá a bí mi bẹ́ẹ̀. who am I? Wọ́n ẹ̀ẹ́dì kí n lọ kíkì You mọ́tò. asked me to go and start Ní the ìwà car. rẹ̀ lòmí. I'll send another person. Ìṣẹ́ni ọlọ́run sì I ní have bẹ́ẹ̀ ṣe. never done it and I would never Ẹni do it. lọ́pọ̀ wá bá mi o. Nobody came to Mo me. lẹ́ tí mo rán sí ọ̀rẹ́ I rẹ̀. said, this is the person I Ó sent tún mi to ní you. dúró. He said, Mommy, Ló will bá lọ this? pè wá. And he invited him. Arákùnrin. Brother, Ìjọ wá bá mi. did he come to Ó me? lóun ò wá. He said, no. Èmi náà wá ní arákùnrin. I said, brother, Kí ni mo rán ẹ? what did I say Ó lẹ́ ní kí n lọ sọ fún pásítọ̀. I said, go and Mo tell the kíkì pastor mọ́tò. to start the Mo car. láti gbé pásítọ̀ dáhùn kan náà níwájú. And I said, the pastor was Èmi náà sì busy. kúlẹ̀ kíkì mọ́tò I think I can start Mo bá the lọ car. dá ṣẹ́jú ara That mi. was what I did. Wọ́n ti ẹ̀ bá bínú mà. Pásítọ̀ ẹ̀ bá bínú sà. I said, Pastor, Mommy, Ibi tí ọ̀rọ̀ yẹn yanjú sí and mi. that was the end. Ṣùgbọ́n kí n bá wà bí But I don't kí n má máa gbé sínú. And I kept Ṣé mi ti dènà àdúrà rẹ̀? Don't sit down. Èmi á ṣe àdúrà rẹ̀ nìkan ni màá Not dé. the prayer Mo ti you do. dènà àdúrà tara tèmi Even náà. my own prayer Wọ́n mọ̀ nǹkan tí ó pa lára. that is So torí ìdí èyí, because of tó bá this. yọ tó ń wọ lójú. If there's anything Ẹ bá ti wá bá ọ. Well, Bí ọ̀rọ̀ ìfá bí lágbájá, èké ni. It's a lie. Ó gan lè yan bí. That person is Àwọn kan nígbà tó lè sọ fún ọ tó lè má wá jù. There are certain things that Irú ẹ̀ will tó bá tó bá sọ pé
lára jẹ́jú ẹ̀ má wá kó wà fẹ́ yẹ sí ẹ̀ ṣùgbọ́n lágbájá náà ṣe báyìí kò dẹ̀ ṣe é kò fà bẹ́ẹ̀ olúwa yóò dẹ̀ rìn lọ́wọ́. God will help you. Ẹgbẹ́ èyí tí ó dára ní ṣíṣí 22. Ẹ máa takẹ́tẹ́ sí ohun gbogbo tí ó jọ ibi. Kí Ọlọ́run àlàáfíà ti kára rẹ̀ kí ó sọ yín di mímọ́ pátápátá. Kí á sì pa ẹ̀mí àti ọkàn àti ara yín mọ́. Ní ọdún 2017. Nígbà wíwá olúwa wa Jésù Kristi. 24. Olódodo ni ẹni tí ó pè yín tí yóò sì ṣe ara ẹ máa gbàdúrà fún wa. Ẹ fi ìfẹnukò ní kókó yín gbogbo àwọn ará. Mo fi olúwa mú yín kúra pé kí a ka ìwé yìí fún gbogbo àwọn ará. Kí oore ọ̀fẹ́ olúwa wa Jésù Kristi kí ó wà pẹ̀lú yín. Àmín lórúkọ Jésù dìde dúró. Stand on your feet. I want to pray for us. Mo ní sáàmù kékeré kan tí mo mú wá fún ọ láti gbàdúrà fún ẹni wọ́n sábà sàmì. Psalm just to say amen. Lẹ́yìn ẹ̀wọ̀n sì máa bá ìsìn lọ. After that we continue with Ilé àkọ́kọ́ ní ìsìn àkọ́kọ́ Sunday àkọ́kọ́. Sunday. Are you ready to receive it? Church is on it now. So ṣetán. Are you ready to receive it? Kí mo ní kí wọ́n máa ṣe? Máa ṣàmì. Sáàmù yẹn kò ju verse 1 to 7 kan kíkiri ni. Psalm just 1 to 7 is You feel to stand up and say amen. If you feel to lead and say amen. This is blessing that Moses blessed the Israelites. Èyí Moses sì tó sọ fún àwọn Israeli. Ìrè yẹn gbogbo ni mo fẹ́ sọ fún ọ. That blessing I want to pronounce it on you. Ṣàtìtò. Are we ready? Kí Ọlọ́run Jákọ́bù kó ṣàánú fún yín. Kó kù sí fún yín ní 2017. Ó sojú rẹ̀ kó mọ́lẹ̀ sí yín lára. Kí Ọlọ́run kó lè bímọ ní ayé. Àti ìlera rẹ̀ ní gbogbo orílẹ̀-èdè. Jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kó máa yan Ọlọ́run. Jẹ́ kí gbogbo ènìyàn kó yàn Jèhófà. Jẹ́ kí inú àwọn wọ̀nyí kó dùn. Nínú orílẹ̀-èdè kó dùn. Nínú gbogbo apostolic kó máa dùn. Kí inú gbogbo onígbàgbọ́ tí bá bàbá yẹn kó máa dùn. Jẹ́ kí wọ́n máa kọrin fún ayọ̀ látòní lọ. Èmi wòlíì rẹ̀ kẹ́mi náà máa kọrin ayọ̀ láti òní lọ. Nítorí ìwọ fi òdodo ṣe ìdájọ́ ènìyàn. Ìwọ sì sí ìjọba àwọn orílẹ̀-èdè ní ayé. Jẹ́ kí àwọn ènìyàn kó yí ọ̀. Ọlọ́run orí òkè yìí. Ibi àwọn èèyàn fi yàn Olúwa ṣe fún wọn. Nígbà náà ni ilẹ̀ yóò mú àsokún rẹ̀ wá. Ọlọ́run wa ti kalẹ̀ yóò sì kù sí fún gbogbo yín. Ọlọ́run yóò kù sí fún yín. Yóò sì kù sí fún wa. Yóò kù sí fún àwọn ọmọ wa. Yóò kù sí fún iṣẹ́ wa. Ọmọ ọ̀sìn wa. Ìdí wa. Ilé wa. Ìwọ tó kojú Ọlọ́run fún ọmọ Olúwa yóò sì ọ nínú. Yóò sì kù sí fún ọ. Àti gbogbo òfin ayé. Wọ́n sì máa bẹ̀rù Ọlọ́run wa. Ní orúkọ ti bàbá. Jésù Olúwa wa. Once again, I wish everybody, all of my peculiar children, all of my favorite children, my blessed children, I wish you happy New Year. May God be with you. May God guide you and protect you. May God bless you. Thank you. I love you. Ìgbà tí mo rí iṣẹ́ ìyanu bàbá láyé mo rí wípé mo jẹ́ Jésù mi lọ́pẹ́ rẹpẹtẹ jẹ́ lọ́pẹ́ mo jẹ́ bàbá lọ́pẹ́ o. Ìgbà tí mo rí iṣẹ́ ìyanu bàbá láyé mo rí wípé mo jẹ́ Jésù mi lọ́pẹ́ rẹpẹtẹ. Màmá fẹ́ sá wọ ọ̀pẹ ẹ̀jẹ̀ máa máa jó níwájú Ọlọ́run.
tí wọ́n ṣe lórí òkè Havilah. àtẹ̀yìn tẹ́ ti ń pòǹgbẹ àti rí màmá wòlíì Mary olúborí. gbogbo wa kákìrà wa kú oríire. níbi ìpàdé àdúrà ní lọ́kàn tó máa láyọ̀. ẹ tún yẹ́yẹ́ máa bọ̀ wá pàdé ọlọ́run alààyè. ẹ wá pàdé bàbá àti màmá Israel olúborí lórí òkè Havilah. torí tiwa ni wọ́n fi dé sí Nàìjíríà látòkè òkun báyìí o. gbogbo èèyàn ló máa láǹfààní láti fojú rinjú fún kánsẹ́lì pẹ̀lú wọn lórí òkè Havilah. ẹ tún máa láǹfààní láti gba omi Havilah prayer water tó ṣe kọ̀líkọ̀lí látara àpáta jáde. fún sí àmì àti iṣẹ́ ìyanu ńláńlá ọ̀fẹ́ ni o. ẹ gbé tẹlifóònù nọ́mbà yìí 08034037297 tàbí 08023381417. tí owó ẹ ògo tí dé tí ran ọmọ gbogbo ilé ẹ lọ́wọ́. ẹ̀yin wọ̀nyí Olúwa yóò ṣàánú yín. àwọn kan wá láti Amẹ́ríkà sórí òkè mímọ́ wọ́n wá láti London sórí òkè mímọ́ àwọn kan wá láti Àbújá sórí òkè mímọ́. ó wá jẹ́ pé láàrin èmi àti ẹ àti ọ̀run sí kí ọ̀run ó lè sí fún wa ní 2017 lórúkọ bàbá àti ọmọ lórúkọ ẹ̀mí mímọ́. Màmá wòlíì olójú wọn olúborí tún máa wá sí Naija o nítorí ìpàdé ìwọ àti wòlíì rẹ. Màmá wòlíì Mary olójú wọn olúborí lọ́nà ti pàṣẹ fún láti máa wà Nàìjíríà nítorí àwọn àyànfẹ́ rẹ̀ láti yọ wá kònú ìpọ́njú àìsàn ìjákulẹ̀ àgọ́
ìrógùn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹtúyáyé máa bọ̀ wá síbi ìpàdé ìwọ àti wòlíì rẹ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday kejì oṣooṣù ní event center ládojúkọ fẹlẹ arágìrì Ìkẹjà. ìpàdé yìí bẹ̀rẹ̀ láago méjì alẹ́ sago mẹ́sàn-án lẹ́ pé 08034037297 08023381417 tàbí nọ́mbà UK +547341064364. Jésù lọ́lúwa.